àwòrò ṣàṣà ìyẹn àwọn awo ní Ilé-Ifẹ̀ tó jẹ́ orísun gbogbo ọmọ Yorùbá wọ́n máa ti bẹ̀rẹ̀ ètùtù ìyẹn àwọn awo tí wọ́n ń pè ní ìṣòro ní ìlú Ilé-Ifẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ ètùtù fún àwọn ìbejì tí kábíyèsí àrólé Oòduà Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì tó ṣẹ̀ṣẹ̀ bí tó sì jẹ́ wípé ètùtù tí ń lọ ní ìlú Ilé-Ifẹ̀ fún àwọn ìbejì kábíyèsí báyìí. Ẹ rántí pé lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí ìní kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ló máa kéde sórí ẹ̀rọ ayélujára pé Olódùmarè ó ti yọ̀ǹda ọmọ tuntun làǹtìlanti fún òun. Kábíyèsí wá jẹ́ kó di mọ̀ pé kì í ṣe ọmọ kan o, ọmọ méjì ìyẹn ìbejì ọkùnrin kan àti obìnrin kan ní ọ̀kan lára àwọn ìyàwó òun yan àwọn olórí láàfin olórí Tóbilọ́ba Phillips Ògúnwùsì ló máa bí. Látìgbà tí ìkéde tó ti dórí atẹ́gùn ní làwọn èèyàn máa ti ń kí kábíyèsí kú oríire káàkiri àgbáyé tó sì jẹ́ pé ṣe làwọn èrò ni wọ́n ń wọ́yìn láàfin Ọọ̀ni ní ìlú Ilé-Ifẹ̀ láti wá kí kábíyèsí kú oríire yàtọ̀ sáwọn èèyàn tó ń pè káàkiri àgbáyé láti kí kábíyèsí kú oríire. Ní báyìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín o wípé kábíyèsí tí kò pa ìṣẹ̀ṣe Yorùbá tì tó gbé lárugẹ gidigidi ó tún ti tẹ̀síwájú lórí eléyìí o pẹ̀lú bí àwọn awo ìyẹn àwọn ìṣòro ní ìlú Ilé-Ifẹ̀ bó ṣe ti bẹ̀rẹ̀ ètùtù fún àwọn ìbejì náà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé bí Ọọ̀ni bá bímọ ní Ilé-Ifẹ̀ ó ní àwọn ètùtù àti orò tá máa ṣe fún àwọn ọmọ náà láti kí wọn káàbọ̀ sí ìtẹ́ Oòduà tó sì jẹ́ wípé Ọọ̀ni kò pa ìlànà ilé ìdá o. Wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n ti bẹ̀rẹ̀ ètùtù fún àwọn ọmọ tuntun náà. Ní báyìí àwọn èèyàn máa ti fún kábíyèsí ìyẹn Ọọ̀ni Ilé-Ifẹ̀ lórúkọ tuntun o. Ǹjẹ́ ẹ̀yin mọ orúkọ tó ń pe kábíyèsí? Bámbíó ìyẹn bàbá àbejì ni wọ́n ń pe kábíyèsí báyìí o tó sì jẹ́ pé bí èèyàn bá gẹṣin nínú kábíyèsí báyìí ẹ̀sìn náà kò ní kọsẹ̀ nítorí pé inú kábíyèsí ó ń dùn yóò gbà fún àwọn àlejò ńlá tó ṣẹ̀ṣẹ̀ gbà sínú ìdílé ẹni báyìí.